tó bá ṣe wípé ìgbàgbọ́ àwọn ẹbí Quadri tó bá jẹ́ pé ó mú wọn lára dání ìgbàgbọ́ tí wọ́n ní lára iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Èkó níbi tí ìṣẹ̀lẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú tí bàbá Quadri àti àwọn ẹbí Quadri rí ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí èèyàn bá ń bú ọlọ́pàá lójú wọn wọ́n bọ́ sọ́lẹ̀ wọ́n mọ̀ jà ni nítorí pé àwọn ọlọ́pàá yẹn wọ́n dúró déédéé wọ́n ṣetán láti sọ òdodo ṣùgbọ́n ṣàdédé ni mọ̀gánà yí o ní ọjọ́ tí wọ́n gbàlejò ẹbí ẹni tá a fẹ̀sùn kàn ẹni tá a fura sí ẹni tó jẹ́ pé gbogbo ògbìyànjú wa láti wo bí Quadri ṣe rìn orí rẹ̀ ní bọ́ sí níjọ́ tí ìkan nínú àwọn ẹbí rẹ̀ tí wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n dàpọ̀ ìfúnra wọn tí wọ́n sì ń bá àwọn ẹbí yìí sọ̀rọ̀ bí kọ́rọ̀ yanjú àwọn ẹbí ní àwọn ọmọ ìjà ń tà wọn ẹnìkan kọ́ ọmọ sí àwọn àníkà àwọn sàrọ̀ ọmọ àwọn tí wọ́n bá ti rọ́mọ àwọn kálukú ọmọ lọlé rẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àti rọ́mọ àwọn ní ń tọ́ka sí ọmọ tẹ́lẹ̀ jẹ́ ẹbí rẹ̀ yìí tẹ́ ẹ bá wà yìí lọ́jọ́ tá à ń sọ yìí àwọn onítọ̀hún ò fira wọn hàn gẹ́gẹ́ bí ọlọ́pàá rárá o wọ́n kàn fira wọn hàn gẹ́gẹ́ bí ẹbí tó gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ tó sì wù lọ ni kódà nù ọ̀rọ̀ tán sọ fún wọn ni pé wọ́n ní ọmọ wọn kan ṣẹ̀ o níyà rẹ̀ bá dé tọlọ́pàá ní wọ́n ti ọmọ mọ́lé wọ́n bá tó ti ìyá náà mọ́lé irú ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ wọ́n ní wọ́n sọ fáwọn àwọn yẹn lọ lọ́jọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà yìí wọ́n wá ní kán jẹ́ káwọn ó gbé ẹjọ́ yìí lọ sí pàǹtí níbi tí wọ́n ti rẹ́jọ́ ọ̀hún ṣe dáadáa wọ́n gbẹ́jọ́ lọ lóòótọ́ o wọ́n dé pàǹtí nígbà wọ́n dé pàǹtí ńkọ́ ọkùnrin jóòní tó wá bá wọn níléeṣẹ́ ọlọ́pàá jóòní tí wọ́n kọ́kọ́ wà wọ́n bá pàdé ní pàǹtí pẹ̀lú aṣọ ọlọ́pàá lọ́rùn rẹ̀ àtijọ́ náà lọ̀rọ̀ tí a yí àwọn ẹbí Quadri mọ́ nígbà gbogbo nǹkan tiẹ̀ tún wá fọ́jú pọ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn wá ń gbé lórí ẹ̀rọ ayélujára pé wọ́n wú òkú ọmọkùnrin tí wọ́n wá nílé ìjọsìn yìí ẹni tí ń ṣe olùdarí ilé ìjọsìn òun rèé ọmọ rẹ̀ tí wọ́n mú òun rèé òkú ọmọ tí wọ́n ń wá wọ́n ti wú bàbá Quadri àtàwọn ẹbí Quadri tún padà sí tọlọ́pàá o nípa àǹtí pé wọ́n ní wọ́n wú òkú ọmọ wọn àwọn òwò òkú ọmọ kankan ebi iléeṣẹ́ ọlọ́pàá làwà àwọn ṣèwádìí tàwọn lọ́wọ́ tó wo àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ni wọ́n sọ bẹ́ẹ̀ làwọn èèyàn pé bàbá Quadri lójoojúmọ́ pé ṣé ẹ gbọ́ pé wọ́n ti wókù ọmọ yín chọ́ọ̀chì ni bàbá Quadri ò sí bẹ́ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n tún pe bàbá Quadri pé ṣé ẹ gbọ́ ni bàbá Quadri láwọn ọlọ́pàá ní kò rí bẹ́ẹ̀ èwo láwàá nígbàgbọ́ bẹ́ẹ̀ agbègbè ibi táwọn ọmọ iléèwé ń gbé nílé ìjọsìn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ Quadri rí tí wọ́n tún gbé agbègbè yẹn tán jákẹ́kọ̀ọ́ nǹkan náà tún pe wàá gbé ní tí wọ́n rí ni wọ́n ń sọ o èyí òkú Quadri ààrí ààyè Quadri ààrí púpọ̀ àwa tiẹ̀ wàá mọ bí ọ̀rọ̀ dé dúró mọ́ gan-an lẹ́rú wá ń ba àwọn ẹbí Quadri pé ṣé kìí ṣe pé omi ti tẹ ìwọ̀gbìn tọrọrọ ò yá wọn mọ́ gan-an níléeṣẹ́ ọlọ́pàá ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ìdí nìyẹn tí mo fi sọ pé ọ̀rọ̀ yìí bá ti débì yìí tí kì í bá ṣe pé èkú ti tẹ̀yìn ó ní fàǹfà ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún wa gan-an ṣùgbọ́n ọmọ Nàìjíríà tá a bá ń ta ẹja mọ̀ tọ́ o tó mọ̀ bá dẹrun onídìí ni o torí Saheed Òṣùpá sọ pé tá a bá ní kọ̀ọ̀kan wá a lè sọ torí ń tọ́kàn lónìí àmọ́ bóyá kíkàn tọ́kàn náà ni ó padà wá kàn wá náà àbúrò oníkẹ́ni kankan nu wa o. nígbà tá a ti rí òní tíráàkì yẹn mú wọn sọ fún àgbà àwọn nọ́mbà tẹ kọjọ yìí àwọn nọ́mbà èèyàn wa tí wọ́n ń pè ní pé kò sí nọ́mbà outside inú gbogbo nọ́mbà tí wọ́n fi ń pè yìí tẹ tíráàkì jáde so àbúrò ẹ̀ wá rí pé kọjá pé òun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé òun lọ sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pé láptọ̀pù ẹ̀ nǹkan tó máa lọ ṣe lórí ẹ̀ yẹn wá lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lọ gbé láptọ̀pù ẹ̀ ó wá wo láptọ̀pù ẹ̀ ó fẹ́ fi wo account balance ẹ̀gbọ́n ẹ̀ ó wá mọ́ndẹ́ náírà ó send owó yẹn sínú account ẹ̀ pé a gbé balance wa àgbà tí yẹn máa gbé balance wa ló jẹ́ pé owó tó fi sínú ẹ̀ náà ni
báǹkì jẹ́ ní àkáǹtì ẹ̀ pé padà pé 100 naira tó fi sínú ẹ̀ pé kóun fi lè wo balance ẹ̀gbọ́n lórí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n gbà àwa lọ sí police wa lọ complain fún wọn wá ní pé ká lọ sí báǹkì lọ gba payment account àbáwọn ṣe ń pè so wọ́n ṣàṣe gbogbo nǹkan yẹn ìgbà tó máa lọ ṣe orúkọ tí àwọn tó wá ṣe owó yẹn jáde on the 16 ni wọ́n gbé láàánú àti rí iná nípa ibi tó dé níwájú ṣọ́ọ̀ṣì yẹn ìgbà tí wọ́n máa ṣe owó yẹn wọ́n ṣe ní 17 after 2 a.m. 20 after 2 a.m. ni wọ́n ti ṣe owó yẹn jáde kóònù àkáǹtì ẹ̀ wọ́n ṣe jáde sínú àkáǹtì Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ so wọ́n ṣá track nọ́mbà yẹn nọ́mbà tó ṣe dé tí Sheriff yẹn lò ló kọ́kọ́ ṣe káàdì 10,000 naira sí pàtó ṣe káàdì 10,000 naira sí nọ́mbà yẹn ni báńkì print jáde pẹ̀lú nǹkan yẹn wọ́n wá lọ mú nọ́mbà yẹn àwa lọ track èèyàn wá kọ́ wà lábẹ́gbẹ̀ wá pé owó tí wọ́n gbà lọ́wọ́ alẹ́kọ̀ọ́ yẹn track yẹn ti pọ̀ pé àwọn anẹ́nìkan tó lè bá a ṣe ní Abẹ́òkúta nígbà ní ká sẹ́ni 50,000 sí wọn a sẹ́ni 50,000 wọ́n bá a ṣe track yẹn àwọn nọ́mbà tí track yẹn wá gbé wá wọ́n á rí àwọn tí ó ń pè jù nínú ẹ̀ ọmọ gẹ́ẹ̀ kan wà ń bẹ̀ ìyá ẹ̀ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ̀ but ẹni tó ń pè jù ọmọ gẹ́ẹ̀ nǹkan ló ń pè jù ọjọ́ ń pera wọn jù wọ́n wá ní pé wọ́n ṣàpè nọ́mbà yẹn wọ́n rí pé obìnrin ni wọ́n wá ní pé kọ́mọ mi ọkùnrin yẹn àbúrò ẹ̀ tá à ń wáyì pé kó tòsí ọmọ yẹn ìgbà tó tòsí ẹ̀ pé òun láìkẹ̀ pé wọ́n wá ní pé bó ló ti rí nọ́mbà pé àwọn kan ló fún nọ́mbà ọ̀nà òun gba nọ́mbà lọ pé òun láìkẹ̀ òun fẹ́fẹ́ so ó ṣàdá ẹ̀ lóhùn wọ́n wá ní kẹ́yìn ọmọ mi ẹ send picture sí òun ìyẹn send picture kan sí ìyẹn náà wá ní pé kó send picture tiẹ̀ náà wá ìgbà tó máa send picture wá ó wá ṣe fídíò pẹ̀lú picture tó send yẹn ó wá jẹ́ wájú ṣọ́ọ̀ṣì ibi tọ́mọ ẹ dé gbọ̀ngàn tọ́mọ mi dé gbọ̀ngàn ló ti ṣe ní àpẹẹrẹ wa sọ gbà dáàdì mi ẹ wò kéde ibi tọ́mọ ibi tẹ́ ẹ̀gbọ́n ní ẹ̀gbọ́n mi dé gbọ̀ngàn ni tọ́ sọ pé ẹ̀gbọ́n mi dé gbọ̀ngàn wájú ṣọ́ọ̀ṣì tàbá máa wájú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n máa ń ṣe pósì ẹ̀ ṣe là ń wọlé tí ọmọ mi gbé ní ìsàlẹ̀ so láti ibẹ̀ abẹ̀rẹ̀ sí atarabọ̀ abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí wá gbà tí wọ́n máa di Thursday wọ́n lọ mọ́ ọmọlédì yẹn oníkọ́ ọmọlédì yẹn ṣe owó sí lédi ẹni pé kó sẹ́ndì owó sórí àkáǹtì lórí fóònù kó ra káàdì fún ọmọ mi ra káàdì 1,000 fún ó tún ní kó ṣe dátà fún ó ti ṣe dátà 1,000 fún ṣùgbọ́n á di tọ́ọ̀sì wá nípa pàdé òní nínú skul lásùnbẹ̀ bàtọ́ á lọ pàdé ẹ̀ nígbà bíi 3 yẹn àwọn ọlọ́pàá wọn jọ lọ ni bóun dẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá bá mọ̀ mú bọ̀ ní police station bóyá police station wọ́n wá dá nọ́mbà bọ̀bọ̀ tí ó ṣòwò jáde yẹn wọ́n dá yẹn lórí fóònù yẹn wọ́n rí pé ògbórúkọ bọ́ọ̀ yẹn wá wọ́n béèrè pé mo ló ti mọ̀ wá ní ṣọ́ọ̀ṣì àwọn olùwò ti mọ̀ pé mo ló ń gbé náà mọ̀ ibi tó ń gbé ṣùgbọ́n mo mọ lé bàbá ẹ̀ ojú ẹsẹ̀ wọn bá bọ́ sínú mọ́tò padà wọ́n bá gbé lọ lé bàbá ẹ̀ wọ́n yé délé bàbá ẹ̀ wọ́n bá bàbá ọmọ yẹn lé wọ́n béèrè pé ọmọ yín báyìí báyìí náà béèrè bàbá ní à wọ́n tó bá fọwọ́ ẹ̀rẹ̀ fà lọ́dọ̀ ọlọ́pàá kó lọ dáhùn pé kò sí tó kàn nù so wọ́n wá mú wọn pa bẹ́ẹ̀ fún pé jáde fún àwọn ọlọ́pàá bá mú wọn mú dé police station wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní àkáǹtì ó náà ní ta ló ṣe owó sínú àkáǹtì ó náà mẹ́ni tó ṣe owó sàkáǹtì ó náà mẹ́ni tí ó ṣe owó sàkáǹtì ó wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n bèè ní ẹ̀kí gbọ́kàn so kò jẹ́wọ́ odijọ́ kejì ó ṣe àwọn ọmọ ẹgbẹ́ ẹnìkan ní fashion designer lòun ṣe òun máa ń ta materials nǹkan kan pé àwọn tó sẹ́ni ó sì wò wọ́n mọ̀ wọn àwọn bèèrè pé báwo ni ẹ ṣe máa ṣòwò sí ẹ tó dìmẹ́ni tí ó ṣòwò sí ẹ ọlọ́pàá ṣàfihàn ìjọ ẹ ọmọlédì yẹn wà ń bẹ tí tá a fi mú gbà tí wọ́n lọ sáàṣì ilé bọ́ yẹn wọ́n gba ṣọ́ọ̀ṣì ní ilé ṣọ́ọ̀ṣì ọmọ gẹ́ yẹn gbàtọ́ débẹ̀ bàbá ẹ̀ wá tẹ̀lé wọn padà wá sí police station gbàtọ́ wá di wọn wá lẹ́ ìbọn bíi ìṣẹ́wù wọ́n ti fẹ́ rí àwọn ọlọ́pàá fẹ́ rí ní sọ ọmọbìnrin tí wọ́n fi mú Sheriff gbàtọ́ wá lọ sọ fún DPO wá ní pé wọ́n máa fi ọmọ ẹlẹ́ pé first suspect ni o pé kọ́ lọ lọ́ọ̀kẹ́ àwọn ọlọ́pàá wá lọ sọ fún bàbá ọmọ ẹ pé wọ́n máa tọ́ ọmọ ẹ mọ́lẹ̀ lọ́rọ̀ oúnjẹ wá fún ọmọ ẹ bí bàbá ṣe dìde bó ṣe lọ nìyẹn kó padà. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.